Sheik Ibrahim tí mo kí ọ̀rọ̀ Sheik Ibrahim dọjọ́ mi ọ̀rọ̀ ṣì ń bọ̀ ńbẹ̀ tí màá ṣe sọ́ta ni wọ́n àwọn àfáàtà wájú ọjọ́ kò jọ náà tọ́lọ́ bá ní rántí màá wá gbèrè lọ́wọ́ pé kí lórúkọ ọ̀rọ̀ wá ní àti wọ́n lò torí wọ́n ní tí wọ́n bá wá mọ̀ màá ṣe wá wo kí ni ká ṣe sí bóyá ká sọ àbí ká ṣe dẹ́kọ̀ ẹ lẹ̀ nítorí pé wọ́n ní o ṣé ẹ mọ̀ pé wọ́n ní káàdì mi kí lórúkọ káàdì mi yẹn káàdì mi tí wọ́n sì ní ìṣẹ̀yọ kan kí lórúkọ wọn tó túmọ̀ sí pé àwọn bàbá yẹn jiná wọ́n kọjá bá a ṣe lérò bá ń pè wọ́n ibi tí èèyàn bá lágbọ́yé wọn mọ̀ lèyìn ó jèrè wọn mọ̀ ibi tí èèyàn bá gbà fún wọn mọ̀ lèyìn ó jèrè wọn mọ̀ ṣùgbọ́n bàbá wa kọ sílẹ̀ ìdákọ̀ ẹ̀jùkọ̀ mọ̀ yọ̀ǹda àgbàlagbà ní mi ò ẹ̀mọ̀ mi pé gbogbo ọlá tó wù kí n lè kọ́lọ́n lè dá wa látara olúwa wa kí kò sí ọlá kankan tí a lè fi tẹ ojú àgbàlagbà mọ́lẹ̀ a máa ń ṣàpọ́nlé àgbàlagbà gan so ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn bàbá wa kọ sílẹ̀ mo wá rí ìgbà fún àwọn ẹni ọlọ́run lára wọn kálẹ̀ lómi níjọ́ tí wọ́n súnmọ́ mi wọ́n á máa sọ pé ibi táwọn ti ń bọ̀ ò dáa ni wọ́n ẹ̀ bá sọ ibi tí wọ́n ti ń bọ̀ láburú rí torí pé táwọn náà máa ń sọ fún wọn nínú ẹ̀kọ́ ní gbogbo ìgbà ní pé gbogbo ẹni tó bá fẹ́ bá wa rìn nínú ojú ọ̀nà ẹ̀mí tó o bá ti bá ibi tó ti ń bọ̀ jẹ́ ó dá wa lójú pé wàá gbọ́dọ̀ tiwa náà jẹ́ ìyẹn ló fà á ló fi já sí pé ó ṣòro púpọ̀ káwa pé àyàn gbọ́ tó bá jẹ́ni tó bá ń ba àná ẹ̀ jẹ́ bàbá yìí ó bàná jẹ́ òun náà ló jẹ́ kálíbáríkà náà tún tàn dé níta tún jòkó lórí ẹ̀yìn tẹ́ ẹ fi ń sinmi fọ́kọ àdúrà wa náà ní pé ìtẹ̀ ìṣẹ̀lẹ̀ ni ọlọ́mọdé kábàámọ̀ àmín èyí tẹ́ ẹ tún wá ń ṣe náà tó dà wá àti yín pọ̀ ẹ̀ ní kábàámọ̀ àmín ẹ dákun ẹ bá mi ṣàmì dáadáa àmín mo bí kí o gba àwọn afáwọn bàbá tí wọ́n jẹ́ khalifa Tìjàníyà ní gbogbo ìbàfọ̀ àbí tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ọlọ́jẹ́ kárí yín pẹ́sà ọlọ́jẹ́ kí ẹ̀mí yín gùn fún wa àlékún àlàáfíà àti ìdùnnú ojoojúmọ́ ọlọ́ba ṣe fún yín àfa àtàbá lórí ìjókòó bàbá Sheik harara àbí karara masha Allah mo rò pé harara ni tó bá jẹ́ harara náà èmi ó gbọ́ yé ibi tí màá gbọ́ yé sí ni pé àwọn ẹ̀mí kan ń bẹ tá à ń pè wọ́n ní àwọn alul harara tá à ń pè wọ́n ní alul shadidi fil quwwa so àwọn ní alul harara àwọn alul harara yìí sì rè nínú àwọn ẹ̀mí mo sọ̀rọ̀ wọn sínú ìwé mi àwọn là ń pè ní the men of secrets so lọ́dọ̀ àwọn olóyìnbó wọ́n pè wọ́n ní men of secrets àwọn spirit yìí lágbára púpọ̀ àwọn ní Yorùbá ń ròyìn wọn pé wọ́n ga ipò lọ́hún ti dá wọn síwájú ká tó dé wípé ìgbà tí àwọn tẹ orí ilẹ̀ yìí wọ́n ga débi wípé tí wọ́n bá dúró sórí ilẹ̀ orí wọn kan sánmọ̀ tí wọ́n bá nawọ́ látòkè wọ́n á tọwọ́ bọnú odò wọ́n á sì mẹja wọ́n á sì fi yọ sókè ẹni tó múròyìn yẹn wá múròyìn wá ní ní tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n tọ̀gbọ́n mo wá pa mí. torí pé tí ẹlòmíì nígbà tó bá fẹ́ project ikú ẹnìkan lóhùn ti kú rí olóhùn dákú rí onígbà tó máa bí ikú olóhùn rí pé ikú ga orí ẹ̀ tó sánmọ́ ẹsẹ̀ kanlẹ̀ apá ẹ̀fẹ̀ lọ́tún ayé ó kanlẹ̀ pẹ̀lú ojú yìí náà ló dẹ̀ fi capture gbogbo image yẹn ẹ sì mọ̀ pé ó project ẹ̀ sínú brain ẹ̀ ní tó project sínú brain ló fún wa ní imagination yẹn ká lè rò pé tó sọ yẹn rí bẹ́ẹ̀ at least òun náà try torí ó rí nǹkan kan tí ò bá rí nǹkan kan kò ní fi kún lọ́ṣọ́ àwọn èèyàn wọn ò ní fi kún ọ̀rọ̀ tó ọ̀bá rẹ̀ yọ kan wọ́n lè ní odò sí lẹ́yìn kó pọ̀ bọ̀ wọ́n rẹ̀ yọ kan. tó bá sọ méjì tó wá ń lọ nípò 20 wọ́n ti rí méjì wọ́n wá fòdò ẹ̀yọ kan sí lẹ́yìn torí kọ́rọ̀ bá lè dùn so ẹ̀yin náà máa lò bẹ́ẹ̀ ọ̀rọ̀ fi dùn ni so bàbá wa mo kí yín o ọlọ́mọdé ó bàjẹ́ bàbá wa kàràrà tẹ bá jẹ́ àràrà náà tẹ bá jẹ́ àlìkàràrà wàlìhàràrà ẹni tó bá bá yín lò dáadáa ẹ lò kàràrà fún ẹni tó bá sọ pé kò sí irú yín ẹ wà lò hàràrà fún ó dẹ́gbà bí ó dẹ́gbà so méjèèjì ló wà nílẹ̀ so nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ẹ̀ ní pé bẹ́ẹ̀ bá lọ́lọ́run tí ò léṣù ó lè má ti ní kankan torí pé èṣù lè mú ẹ̀kọ́ lọ́lọ́run báwo náà ṣe ń léṣù fáwọn eléṣù lẹ sáyé wọn bí ẹ ṣe ń léṣù nìyẹn ṣáfà àwọn eléṣù lẹ yẹ kó máa ṣe ní ayé tiwọn lọ má kọlù wọn tó bá kọlù wọn wọn á fèṣù kọlù ẹ ọlọ́wọ́ dẹ̀ ló wọn mọ̀ ẹ́rí pò tí ì gbọ́n so nítorí bẹ́ẹ̀ ẹ̀yin àfáwà mo kí yín o mo kí àwọn àfáwà ní ẹgbẹ́ wọn Sheik White nam Sheik Uthman White ọlọ́mọdé bàjẹ́ fàlẹ́ àdàbí yà bàbá tèmi náà ọlọ́mọdé bàjẹ́ fún yín láìkì àdàbí yà púpọ̀ so ọlọ́mọdé bàjẹ́ mo fi kíkí àwọn àfáwà kí o gbẹ̀yìn àfáwà ẹ̀dá pẹ̀lú má bínú torí Ọlọ́run mi ṣàlàyé pọ́nyàn lé ó máa ń importance mi púpọ̀ àpọ́nlé importance nínú ọkàn mi fún yàn ọlọ́mọdé bàjẹ́ fún yín mo kí o gbẹ̀yìn bàbá wa tí ẹ jẹ́ ọkùnrin tẹ́ ń bẹ ní kàlẹ́ àtẹ̀yìn ìyá wa
ilé ìyàwó mo kí yín ilé ọkọ mo kí yín ìyá ìyàwó